tó sọ wájú àsìkò yìí ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo nta ni a ti wà pẹ̀lú wòlíì àgbáyé ni Prophet Wálé Ọlágúnjú wòlíì tí kì í wẹ̀ nílùú Ìbàdàn náà ni a sọ̀rọ̀ sí báyìí Ìbàdàn ìlú àjòrósùn ẹ bá káwọn yẹn. ó kí gbogbo àwọn èèyàn mi nílé lóko Olúwa yóò wà pẹ̀lú yín ẹ kú déédéé wò ẹ kú ọjọ́ mẹ́ta Olúwa yóò fún alẹ́ mi gígùn àti àlàáfíà. àmín àmín àmín. àbá ní nǹkan láìpẹ́ lẹ sọ̀rọ̀ kan tó gbogbo orí ẹ̀rọ ayélujára ti tì ẹ sọ pé ẹni ààrẹ wa pé ẹ̀yin lẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀ka bá ń bọ̀gùn pé ẹ̀yin lẹ fún wọn ní Ifá àwọn ìbẹ̀rẹ̀ sí ń gbé olóka wòlíì pẹ̀lú Ifá àbí wòlíì gan náà àbí Ifá ni wòlíì ni àgbẹ̀ báwo gangan kí ló dé fi ń pe ààrẹ wa nífá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí èmi tún sọ ò torí àwọn ènìyàn bẹ́ẹ̀ bá sọ àwọn yìí sí hó bẹ́ẹ̀ bá sọ hó wọn lè yìí sí bí èmi Wálé Ọlágúnjú tẹ́ rí o n tèmi gbàgbọ́ ni o the core mandate of the gospel of the Lord Jesus Christ in the Divine Seed of God Chapel Ministry we exist to exalt the Lord Jesus Christ, edify the church through the word of God, and evangelize the world through the gospel of our Lord Jesus Christ. Also know that without any form of controversy nor contradiction, Christ Jesus, the Son of the Most High God, is the face of the gospel that we read, practice, and preach. That's all. Èmi ìwé ṣe onífá, mi ìdẹ̀ ní ṣe onífá títí ayé àfidé. Ọ̀dọ́gbọ́n tó ṣẹlẹ̀ ní wípé in 2023 nígbà tó Ọlọ́run fi hàn mí pé President Bola Ahmed Tinubu máa lo, he said he will use everything both scientifically, spiritually, physically, financially to win the election. Ìgbà ẹlẹ́mí ti fọkàn sí spiritually you are focusing but that is not the even beginning. Ìgbà tó wá di ìgbà tí bàbá ibẹ̀ sì ní sọ pé èmi ló kàn ẹgbẹ́ kìíní ọ̀hún wá tí mo dẹ̀ wá wo wọ́n dẹ̀ gbé fún lẹ́sẹ̀kẹsẹ̀ about 40 people lọ́jọ́ contest bí èdè àìyedè dẹ̀ bọ́ sáà ni wọ́n dẹ̀ gbé fún. ó tó sọ ó ní a máa dìbò ẹgbẹ́ po pamọ́ ẹgbẹ́ náírà pamọ́ a máa dìbò a máa wọlé ó sì rí bẹ́ẹ̀. You know, the man is speaking authoritative, speaking authoritative. Irú ẹ̀dá wo ni bàbá yìí? Mi sọ̀rọ̀. Èyí tó wá jẹ́ pé bẹ́ẹ̀ mi pé okay. Nígbà tó wá lọ sí presidential tribunal ní Abuja. Wọ́n wo gbogbo àwọn lọ́ọ̀yà Àtíkù, lọ́ọ̀yà Obi, gbogbo wọn sùn lọ́wọ́ ọ̀run níbẹ̀ pé kí leléyìí? Kí lé ẹjọ́? Gbogbo ilé ẹjọ́ ń lọ lọ́nà ẹ̀dẹ̀ ń sùn ẹ̀ ọ̀run. Wọ́n tẹ̀ jí sáà kan lọ ní WhatsApp, what's wrong? Kò mọ kankan wọ́n ní bí orun ní nígbà tọwọ́ ọmọdé. Èmi ni wàá lọ sí ilé àdúrà àti àwẹ̀. Olúwa irú ènìyàn wo ni bàbá yìí? That's not the beginning. Olúwa irú ènìyàn wo ni máa yìí? Ìyẹn Tinubu. Èmi lọ nínú àwẹ̀ àti àdúrà pẹ̀lú ẹ̀. Irú ènìyàn wo ni Tinubu yìí? Tó ń sọ̀rọ̀ báyìí, tó sì ń ṣe báyìí, tó sì ń ṣe báyìí, tó ń ṣe báyìí. Lolúwa wá gbé Tinubu hàn mí. Mo wá ìtàn kọ Ifá sórí ẹ̀. Ifá ni wọ́n kọ sórí ẹ̀. Ohun tó ń jẹ́ nílé awo ni ẹ̀. I dare him kó jáde wá challenge mi. So ẹni tán kọ Ifá gẹ̀rẹ̀ bàrẹ̀ wá sórí ẹ̀ báyìí. Sórí ẹ̀ orúkọ ẹ̀ nílé Ifá awo wọn nìyẹn. Ifá ni wọ́n kọ sórí ẹ̀. Ẹ̀rù wá bà mí. Ní ọ̀dọ̀ wa nígbà táwọn wà nílé tán bá bí ọmọ lọ́dọ̀ wa ṣe bí àwọn bàbá Yorùbá yẹn mọ̀ pé wọ́n á wá di èèyàn. Àkọsẹ̀jayé. Tinubu ti rìn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹ wá wo gbogbo àwọn Nigeria leader wọn support mine ó wọlé ṣe bó sọ ọ̀fíìsẹ̀ ó ní kò sí dà kankan tó support lọ́wọ́ ní godfather ó dẹ̀ wọlé ẹ wá wo gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ wá wo bó ṣe silent ọmọ Nàìjíríà ẹ wo bó ṣe silent gbogbo àwọn leaders wa Ifá ni agbára Ifá nìyẹn agbára Ifá ló lò àbí agbára pásítọ̀ lẹ́fẹ̀ẹ́ pé ní agbára kí ni ojú lásán ò ṣe ọ̀rẹ́kù ni Ifá agbára ẹni ó ti silent gbogbo ọmọ Nàìjíríà ẹni pé bàbá yẹn ò bẹ̀rù Ifá tí wọ́n ń bọ nìyẹn ẹ̀rí lórí ẹ̀ báyìí pé Ifá ni wọ́n kọ sórí ẹ̀ ibi tí mo ta sọ èèyàn kankan lásán ni bàbá yìí. àwọn èèyàn sọ wọn àbá tó pé Tinubu nífà yìí. èmi kì í ṣara wọn bó tẹ̀sí jẹ́ nílé ayé nílé. èmi kì í ṣara wọn mo dí àwọn olóògùn babaláwo tó bá wọn jáde ní ṣebí kí mi jáde èmi kì í ṣara wọn mo fẹ́ pé mo wá lé jago. so àwẹ̀ àtàdúrà lẹ fi mọ̀ pé Ifá ni Tinubu. ohun tí àwọn èèyàn ayé mọ̀ mí mọ́ nìyẹn ohun tí wọ́n mọ̀ mí mọ́ àwẹ̀ àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run ntí gbogbo ayé mọ̀ mí mọ́ nìyẹn tó nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn Ifá ni bàbá yẹ. ẹ wà tuntun sọ lẹ́ẹ̀kan sí.
Ifá ni Ifá ni àní wọ́n kọ́ sí orí ẹ̀ Ifá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ. Àwọn tó ń pè ní Jagaba ẹ má pè ní Jagaba Ifá. Ẹ má ṣe fi Jagaba Ifá. Ẹ má pè ní Jagaba kò ní ẹ̀ eléyìí gangan ló ju Jagaba ìyẹn ló ju aṣáájú ṣebí bàbá wa Akíolú ló fi jẹ aṣáájú of Lagos. Ó yẹ bàbá yẹn ti kọjá Ifá ti kọjá gbogbo wọn yẹn lọ. Ifá ju gbogbo aṣáájú àti Jagaba. Ó ti Jagaba ẹgbẹ́ Jagaba ṣe ẹgbẹ́ kọjá ẹgbẹ́ fa wọlé Ifá ni ẹ máa pè bọ́bá wá sí Ìbàdàn lẹ́nu máa pè bàbá Ifá inú ọ̀hún kan máa dùn. Ẹ̀yin orí tó rí gbogbo èrè tí gbogbo Èkó káàkiri ni. Ààrẹ wa Ifá orí mi rèé o. Kábíyèsí Ifá náà kì í ṣe bẹ́ẹ̀ kábíyèsí Ifá. Kábíyèsí Ifá. Authority ni ẹ̀yin orí pé gbogbo àwọn leader wa ń bẹ̀rù ẹ̀ ẹ̀yin náà orí pé gbogbo àwọn leader nàìjíríà bẹ̀rù ẹ̀ ta ni ò bẹ̀rù ẹ̀ náà jábà. Bàbá yẹn ti ẹ̀ yàtọ̀ náà. Bàbá yẹn yàtọ̀ àkàndá ẹ̀dá ni Ifá ni ní pé mo fẹ́ gbé mọ́ra. Ifá ni Olúwa ló fi hàn mí. Ẹnìkan ní bá rò pé bóyá mo fẹ́ kàjú ẹ̀ mo fẹ́ gbé mọ́ra fún kíni. Bóyá fẹ́ jẹun bí báwo wọ́n lè bí pa mí ni. Ìbá iná tẹ́lẹ̀ mi ẹ̀rọ àwọ̀ ẹbí lára mi ni. Kò sí àwọ̀ ẹbí lára mi. Ọlọ́run tó pè mí tọ́jú mi. Tó o sí kí ni mo ń wá lọ́dọ̀ ẹ̀. Wọ́n mọ iye àwọn pásọ̀ ti invite mi sí Àbújá ni mi ò lọ. Buhari nígbà tó débẹ̀ tí mo predict ó invite mi ò lọ. Èmi sọ fún Reverend Father Uba ọ̀dọ̀ àwọn bàbá yìí tó lọ ó tẹ̀ ṣé kò tí ẹ̀ ń bá òtẹ̀ kẹ́yìn ni. What am I looking for? Mo ka Bíbélì àwọn wòlíì tọ́lọ́run pé wọ́n ń lọ sílé ààrẹ wọ́n wá ń bá wọn ni ibi tẹ́mi jókòó ni ẹnì kan wá sọ pé mò ń wá dojú ti mo fẹ́ wá fún kíni ebi ń pa mí ni àbí ebi kíni mò ń wá lọ́bẹ̀ mo fẹ́ gbẹ appointment àbẹ́mi jẹ́ àwọn òṣìṣàjàfọ̀ tó ń wá protocol appointment káàkiri. Wọ́n náà ti kọ́ látẹnu ẹ̀wà wòlíì ọ̀dà wọ́n ní kò sí méjì tàbí mẹ́ta ń bẹ̀ Ifá ni Tinubu. Tí wọn bá ṣọ́ra ẹjẹ́ ìfẹ́lẹ́ ìfún Ifá wọlé 2027. Tí wọn bá ṣọ́ra Ifá tún wọlé. Ifá wọlé. A tún kejì Nàìjíríà. Ó ti kejì Nàìjíríà Ifá ni. Ẹ bá wòran Ifá ni bàbá yẹn. Tí bàbá yẹn bá kú wọn máa bọ́ ni. Àwọn ẹ̀kọ́ máa Ifá táwọn ẹ̀kọ́ ń bọ̀ nìyẹn. Ifá Èkó. Ifá Nàìjíríà lélẹ̀ yìí ó ti kọ́ bẹ̀ gbà tí bàbá Akíolú ló fi jẹ́ aṣáájú of Lagos yẹn ti kọjá gbégbé yẹn kúrò mẹ́ Jagaba wọn fi ju bọ̀rọ̀ ó ti kúrò mẹ́. Wọ́n ní Ifá ni ààrẹ wa o. Kábíyèsí Ifá o. Ifá Àgbọnmìrègún o. Alágbára ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Alágbára tí Nàìjíríà ní nìyẹn o. Ó dàbọ̀. Single handedly ó dẹ̀ win election. Bẹ́ẹ̀ni agbára Ifá dẹ̀ ni. Agbára Ifá ni. Agbára Ifá ni. Wọ́n lè kún bẹ́ẹ̀ agbára Ifá ni. Agbára Ifá ni. Alágbára ni bàbá yìí. Kì í ṣojú lásán. Kì í ṣojú lásán. Kò ṣe Bíbélì. Kì í ṣe kírísà yìí. Kì í ṣe Kùránì. Kì í ṣe Kùránì. Ó dàbọ̀.